Amen. Ẹ̀yin èèyàn mi, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a dẹ̀ kú òwúrọ̀, a kú ibikíbi tẹ́ tí ń gbọ́ wa lásìkò tẹ́ ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni o, a gbé mi ìdíkẹ̀bùyẹ̀rì. Ìròyìn tí a gbé wá yìí, ẹ tẹ́tí dáadáa kẹ́ gbọ́. Bá ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì space. Ó ga ọ́, kàyéfì. Wọ́n ní kábíyèsí ò lè sùn lánàá throughout mọ́júmọ́ àná, ìjẹta mọ́júmọ́ àná. Bá ṣe gbọ́ o, tó ra ṣẹ̀ṣẹ̀ gbọ́ báyìí tó ń jà ràìnràìn. Ná bá ní kábíyèsí pé kò lè sùn mọ́jú láì òru sí mọ́jú àná yẹn. Wọ́n ní ṣe ló ń gbọ́ igbe, kàn gbọ́ igbe nìkan bí aago kan sí aago méjì. Títí ilẹ̀ fi mọ́, wọ́n ní igbe yìí, tó bá ti igbe yìí yóò jẹ́ kí kábíyèsí sùn. Tó bá gbórí lélẹ̀ bíi pé oorun ti fẹ́ gbé lọ. Wọ́n ní ohun ẹkún yìí, wọ́n ní ẹkún yẹn máa sùn bí ìgbére. Kábíyèsí ní irú ẹkún wo leléyìí? Irú kí leléyìí? Irú ẹkún wo leléyìí? Ẹ̀rù máa ń ba òun. Wọ́n ní kíní yẹn very strange. Ná bá ní, wọ́n ní ẹkún tó ń gbọ́. Ṣé mọ̀ pé kábíyèsí náà máa ń rí, òun náà jẹ́ sí adìẹ. Despite pé kò dàbí àwọn tó ń fi ń ṣe iṣẹ́ ṣe. Wọ́n ní ṣe ni kábíyèsí wá rí pé àwọn alálẹ̀ ló ń ké o. Ohun alálẹ̀ ló ń gbọ́ yẹn o. Ní báwo ni àwọn alálẹ̀ bí àwọn òrìṣà ń ké, kó ẹkún yìí ò ṣe ordinary. Wọ́n ní bí ilẹ̀ ìdájí ṣe mọ́, kábíyèsí ránṣẹ́ sí àwọn aríran láti Ìjẹ̀bú Òde. Wọ́n ní bọ́n ṣe dé sáàfin bíbà nìyẹn lánàá òde yìí. Ná bá ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ọ̀pẹ̀lẹ̀ wọn o. Kábíyèsí ṣàlàyé fún wọn. Báyìí ló ń ṣe gbọ́, báyìí ló ń ṣe gbọ́ pé òun ò lè sùn. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ló ń bínú pé wọ́n ò ní jẹ́ kí kábíyèsí sùn. Àwọn alálẹ̀ ti take charge ààfin pé kí ni kábíyèsí ṣe? Kí ló dé tí kábíyèsí ò lè sùn? Wọ́n ní wọ́n ń ké torí kábíyèsí ti disappoint wọn. Kí ni ìtumọ̀ yẹn? Wọ́n náà ní kábíyèsí. Wọ́n ti fún kábíyèsí ní bí ọjọ́ mẹ́wàá. Kábíyèsí ò fulfill. Wọ́n tún fún ní 20 days. Kò tún fulfill. Wọ́n á tún fún ní another 30 days. Up till now pé kábíyèsí ò fulfill, kò dá wọn lóhùn. Béèrè pé kí ni nǹkan tí wọ́n ń kìlọ̀ fún kábíyèsí, tí wọ́n sọ fún kábíyèsí. Wọ́n náà ti sọ fún kábíyèsí pé ìgbà wo ló fẹ́ lọ mú Naomi àti ọmọ ẹ̀ Tádéníkàwò tó máa fi mú wá sáàfin. Nítorí pé wọ́n miss presence wọn ní ààfin. Ìyẹn ìyàwó kábíyèsí àti Tádéníkàwò. Pé àwọn yẹn náà mọ̀ bí ìyàwó kábíyèsí. Kí ló dé tí kábíyèsí ò lọ mú àwọn ọmọ yẹn, ìyàwó àtọmọ wá? Tó jẹ́ pé wọ́n ní orí adé wà ń tà. Ìyẹn ọmọ Tádéníkàwò. Pé by this time ó yẹ kí orí adé pé Tádéníkàwò yẹ kó ti máa mọ in and out nǹkan tó ń ṣe láàfin. Torí òun ni next king. Kí ló dé tí kábíyèsí tó fi ń ṣe iyán bí ọkà? Ìyàwó tó bímọ fún, tí gbogbo ayé mọ̀ pé òun ni, táwọn alálẹ̀ mọ̀ pé òun ni ìyàwó kábíyèsí. Kí ni nǹkan tí kábíyèsí ń dúró dè tí ò tí lọ dá ọmọbìnrin yẹn padà sí ààfin? Wọ́n ní wọ́n fi ìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ná bá ní ẹ má jẹ́ kí n gbàgbé. Wọ́n ní ẹkún àwọn alálẹ̀ tí kábíyèsí gbọ́ lóru mọ́júmọ́ àná yẹn. Wọ́n ní kábíyèsí ti gbọ́rú ohùn yẹn rí. Wọ́n ló ti gbọ́rú ohùn yẹn rí. Pé ohùn yẹn tó ń gbọ́, tí kábíyèsí gbọ́, pé ìgbà yẹn náà fi kìlọ̀ fún kábíyèsí.
pé nǹkan tó ń fi tètè mọ̀ nìyẹn pé àwọn ọmọ tí kábíyèsí, àwọn ọmọ ìbejì yẹn pé kì í ṣe kábíyèsí lónìí. Pé nǹkan tó ń ṣe, wọ́n sì kọ́kọ́ notice ẹ̀, wọ́n fún ní information, wọ́n láwọn alálẹ̀ ló kọ́kọ́ fún kábíyèsí ní notice ẹ̀. Wọ́n kó tó bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ olórí Tóbi, báwo làwọn ti ìbejì ṣe jẹ́. Láti ìgbà yẹn náà ti ń sá kólóbá, 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 kólóbá. Bẹ́ẹ̀ náà ni ti Ashley náà, wọ́n ní àti ìgbà náà náà ń sá kólóbá, kólóbá. Tán fi ní kán dọ̀dà kí kábíyèsí tó lè rí ní àrídájú pé òun lòun làwọn ọmọ yẹn, pé kán lọ ṣe paternity test. Kán dẹ̀ tó wá lọ wá síwájú àwọn alálẹ̀, kán wá búra, kán wá test wọn bóyá àwọn ọmọ kábíyèsí ni àwọn ọmọ yẹn, káwọn alálẹ̀ lè mọ̀ bóyá kì í ṣe ọmọ kábíyèsí ni wọ́n. Wọ́n ní ìgbà yẹn wọ́n láwọn alálẹ̀ yẹn ló kọ́kọ́ ké igbe yẹn sí kábíyèsí létí lóru mọ́jú. Pé ẹlẹ́ẹ̀kejì tí kiní yẹn máa tún ké, òun ni èyí tó ké mọ́jú lóru àná. Ná bá ní kábíyèsí wá ní, kí ni ìtumọ̀ kiní yìí tó tún wá ké yìí o? A ti gbọ́ pé kí ló tún ṣẹlẹ̀? Abomination wo ló tún wà ńlẹ̀? Kí ni èèwọ̀ tóun tún jẹ? Ni kábíyèsí fi pè wọ́n ní láti Ìjẹ̀bú Òde wá. So wọ́n láwọn people yẹn nígbà tó da ọ̀pẹ̀lẹ̀ wọ́n lẹ̀, ná bá ń sọ fún kábíyèsí pé àwọn ń bínú. Bí kábíyèsí ò bá fẹ́ kí wọ́n dethrone ẹ̀, pé àwọn ń bínú sí kábíyèsí gidi gan. Pé kábíyèsí ò mú Tádéníkáwò tó jẹ́ ọmọ ẹ̀, orí adé wà ń tà. Àwọn ọmọ tí ò ń ṣe ọmọ kábíyèsí, gbogbo àwọn ọmọ orí olórí wà nínú ilé. Pé nǹkan tó ń bí kábíyèsí inú nìyẹn. Kí ló dé tí kábíyèsí ń ṣe yán bí ọkà? Kí ló dé tí kábíyèsí ń fi ọjọ́ ọ̀la, èní, ọ̀la wọ́n fi ń ṣeré fún ìyàwó kábíyèsí àti àwọn ọmọ ẹ̀? Ọmọ ẹ̀ pé pàápàá jùlọ orí adé. Pé nǹkan tí àwọn ọlọ́pẹ̀lẹ̀ yẹn kán dá lẹ̀ nìyẹn. Wọ́n láwọn mẹ́ta náà wá láti ilẹ̀ Ìjẹ̀bú Òde. At the end of the day, wọ́n ní kò sí nǹkan tí àwọn kiní yẹn fi ń ké o. Pé wọ́n kìlọ̀ fún kábíyèsí pé wọ́n fún ní kíákíá, kán má tún padà wá ní ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta láti tún wá kìlọ̀ fún kábíyèsí. Pé àìjẹ́ bẹ́ẹ̀, pé ó máa le díẹ̀ o. Wọ́n ní àìjẹ́ bẹ́ẹ̀, ó máa le díẹ̀ o. Pé kí ni kábíyèsí ń dúró ṣe? Kí kábíyèsí tètè tara ṣàṣà kó lọ mú Naomi àti Tádéníkáwò wá sáàfin ní kíákíá wéré. Pé nǹkan tí àwọn rí náà ṣe wá sí ẹnu ọ̀nà ẹ̀yìnkùlé kábíyèsí níbi tí kábíyèsí ti máa gbọ́, ló ṣe kígbe yẹn jáde tó fi ké gbàjarè ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ̀yin náà rí ilé ayé? Torí ńgbò bá yá, wọ́n á ní níbo náà ti pé irọ́ náà ń pa. Ṣé irú àdúrú eléyìí wá jẹ́ irọ́? Ṣé kò wá rí bẹ́ẹ̀? Wọ́n ní ó jọ gàté kò jọ gàté, bó fẹsẹ̀ méjèèjì ti rò. Nígbà tí kábíyèsí ti rí gbogbo, ó ti ń rì, kì í ṣe gbogbo ẹ̀ ni kábíyèsí náà máa sọ fún un. Tí ò bá jẹ́ bí àwọn alálẹ̀ tún ṣe wá ké gbàjarè pé kí ni tán wá ń sunkún. Wọ́n náà ń sunkún gidi gan ní ibi ẹ̀yìnkùlé kábíyèsí níbi window yẹn. Wọ́n ní ibi window ẹ̀ pé wọn ò jẹ́ kó sùn. Ibẹ̀ ni wọ́n ti ń ké gbogbo wọn. Wọ́n ń ké, wọ́n ní wọ́n ṣe sọ fún wa pé àwọn alálẹ̀ ń sunkún. Pé abomination wà ní ààfin. Wọ́n lọ́mọ tí ò ń ṣe àwọn ọmọ kábíyèsí kó wọ́n sí inú ààfin. Pé kí ni ìtumọ̀, kí ni kábíyèsí ń dúró ṣe? Ṣé ẹ mọ̀ pé wọ́n ti kìlọ̀ fún kábíyèsí? Ọdún kábíyèsí ti ń gbáradì náà ló ní rapidly bí Naomi ṣe máa wá sí ààfin. Ṣùgbọ́n ó dẹ̀ dá lórí àwọn alálẹ̀ tó ń kìlọ̀ fún kábíyèsí pé kán tètè tara ṣàṣà kí Naomi lè padà sí ààfin. Ẹ̀yin èèyàn mi, kó ń dùn kó pọ̀, ṣókí lọbẹ̀ ògè. Ṣé rí gbogbo nǹkan awuyewuye tó ń lọ lábẹ́lẹ̀? Ẹ rí i pé àwọn people yẹn wọ́n ń wá ìpalára kábíyèsí, ìyẹn àwọn olórí tó lọ gbé wá. Torí kì í ṣe àwọn alálẹ̀ ló yàn wọ́n. Àwọn tí àwọn alálẹ̀ yàn fún kábíyèsí, òun ni Queen Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́.
Gẹ́gẹ́ bó ṣe sọ pé àwọn alálẹ̀ sọ pé Queen Naomi nìkan náà recognize gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí kó mú wọn padà sáàfin. Ẹ̀yin èèyàn mi, àbọ̀ ọ̀rọ̀ náà sọ fún ọmọlúwàbí, wọ́n ti sọ fún kábíyèsí, wọ́n sọ ní bàbá, wọ́n sọ ní kọ̀kọ̀, wọ́n sọ ní gbogbo ọ̀nà tí kábíyèsí lè fi gbọ́. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share o, ẹ bá wa like o, kí ẹ dẹ̀ bá wa subscribe o. Kí Ọlọ́run kó dúró tì wá o. Gbogbo èyí tó dẹ̀ kù tí ó di pé ẹ bá rí èyí tó rú yín lójú, ẹ bá fi ìtókù sí comment section. Ṣé ó ti yé wa báyìí? Ẹ ṣé o bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.